ọpẹ́ wọn ẹlẹ́kẹ̀rin lẹ́mi bá ti sọ ilé mi sọ ìfẹ́ bá àdínà bí nǹkan mi ò tẹ́ mi lọ́rùn. gbogbo fún àríkà ṣe àwọn tó níní òun náà ni àfáà tí wọ́n kọ́ wa láti lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń ṣàbòsí fún wa. àfáà mi ṣàbòsí fún àwọn ọmọ rẹ̀ bí èyí bá ṣe ọlá àwọn àfáà àwọn kọ́nikọ́ni gbogbo àwọn bínibíni ò bá ṣòfò wọn. bí èyí bá ṣe àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n yè wá tí wọ́n ṣí ojú wa kúrò nínú àánú tí wọ́n yọ ìdọ̀tí al-adha wal-qadha allati kanat bibasarina èyí tí ń bẹ nínú ojú wa ni àwọn òbí àwọn àfáà wa ni wọ́n yọ kúrò farraqa lana bayna al-fidda wal-dhahab wal-rasas. àfáà wa ni wọ́n ṣe yàtọ̀ láàrin eléyìí góòdì ní eléyìí fàdákà ní eléyìí pàǹdà ní àwọn àfáà wa ni wọ́n ṣe o bó bá wá rí báyìí lẹ́ni sáwọn àfáà wa tọ́ lẹ́ni kó yẹ ká dúpẹ́ fún àbí wọ́n tọ́ adúpẹ́ fún àwọn àfáà wa náà. ẹlẹ́kẹ̀ẹ́rún adúpẹ́ fún àwọn tó já sí pé wọ́n fi ìkó àti ìgbátí kò ní dá mú bàbá rẹ̀ gbẹ́gbẹ́ yóò bẹ̀sẹ̀ lè já rẹ̀ má lọ lé kéwú. adúpẹ́ fún wọn àwọn tígbà táwọn màmá wa bá ní ìfúntò òjòkó wọn tó yóò bẹ̀sẹ̀ lè já rẹ̀ má lọ lé kéwú má lọ lé ìwé àwọn gbìyànjú lára wa bí ẹ bọ́ bá gbogbo ìbá ṣe ìkóhun dọ́kì náà ná àní mójútó ẹ̀kọ́ bí ẹ bá sábàárà dọ́kì náà ná tí wọ́n là wá ńlá dì í àní mójútó ẹ̀kọ́ àní mọ̀ pé báyé ṣe rí nìyí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa tá a fi mójútó ẹ̀kọ́ Ọlọ́run bá a dúpẹ́ fún wọn. ẹlẹ́kẹ̀ẹ́fà òun náà ni àwọn tí wọ́n fi kéèta tí wọ́n fi sún wa débi oríire wọ́n lálàṣẹ wa wọ́n ṣe kéèta wa wọ́n ní ọmọ yóò ní débi tó ń lọ àhàn lè mọ̀ ní eléyìí lè ràn lọ lè kéwù àmùzà eléyìí kí eléyìí ẹjọ́ lè máa kọ́sẹ́ ẹjọ́ lọ máa kọ́sẹ́ ẹ lè tọ́ sí ibi iṣẹ́ bíríkì là nítorí gbèlè yìí á tún máa gbélé náà làbánulé ibi táwa ò tí ì rí ibi dúró wọ́n náà tún máa jáfa ẹjọ́ lọ máa ṣe mẹkáníìkì àwọn òbí wa ní oní kò ní mọ kí pẹ̀lú ògbó Ọlọ́run yóò sì mọ á sì ràn lọ lè kéwú wọ́n fi kéèta wọ́n fi lé wa débi oríire nù torí tí ò bá sẹ́ni tó ṣe kéèta wájọ́ kìíní àná àwa náà ní múra sẹ́kọ̀ọ́ adúpẹ́ fún wọn o Ọlọ́run kó bá a san wọ́n lẹ́san dáadáa o jàmọ́ ẹ̀ bá a ṣe àmín àti gbogbo àwọn àgbàlagbà lórí ìjòkó ẹnìkan kánjú ń balùwẹ̀ kó wá torí pé òun kánjú kó jáde ń hò ẹni tí wéèrè bá ti ká pátá rẹ̀ ní balùwẹ̀ tó wá jáde tó wá ní ẹ bá mú aṣọ mi ni àwọn onílàákà yóò ní ẹdúró ẹja làjá o ṣé wéèrè ti wájú ní àbí wéèrè tẹ̀yìn torí èyí wọ́n tó bọ́ sọ́lẹ̀ yìí gẹ́gẹ́ ní wéèrè ìrètí ẹni tó òun wọ́sọ̀ ìwé òwọ́sọ̀ wéèrè níwọ̀ yìí kójú má bà kán wa tayọ tó yẹ ká mójútó àkí gbogbo àwọn àgbàlagbà ń kalẹ̀ mo kí bàbá mi àgbà tá tí Ọlọ́run ọba lò láti wà láyé yìí lábẹ́ àṣẹ Àlájì àgbà bàbá wa àgbà tí a fi ti ọwọ́ àtàpọ́ndákọ̀ bàbá lò mẹ́ta adamallahu hayata ìfẹ́ Ọlọ́run ni wọ́n ní lára mi wọ́n ní Gàngánjí ó ṣe wáàsí lọ́jọ́ ọba ni mo ti gbọ́ sà wọ́n nígbà tó wọ́n parí wáàsí lọ́jọ́ ọba tán wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ìyá pé ṣé ẹ gbádùn rẹ̀ àwọn ìyá náà gbádùn rẹ̀ ṣé ó qualify ọ̀nà qualify tó yóò mọ̀ bọ̀ wá sí Ansaru tó bá wá rí wọn ní àgbàgbé rẹ̀ yìí sí wọ́n ṣe pè mí ní pé tó wá gba kíní rẹ̀ àbí kí náà pè é roster nígbà tó wá gbé fún mi wọ́n bá rókọ̀ mi mo tẹ̀ wọ́n pé ọjọ́ ọba náà tún ni mo bá bá àbílà Ansaru mo fẹ́ lè wọlé pé láyé àlùbáríkà yìí ń túmọ̀ pé kò sí ń tá a fẹ́ sọ́yìn àyín wọ́n fẹ́ ká wá sórí rẹ̀ ni
mo wá fi àlùbáríkà tí mo fi kí bàbá mi Afẹ́rúmọlé adamallahu hayatakum bàbá wa àgbà ló mata adamallahu bàbá wa lálùbọ́sà adamallahu hayatakum mo kí àfáà wa tó ma kéwúlò mo kí gbogbo àwọn àfáà wa agna mo kí àfáà wa àgbà imam bi qudratillah àti gbogbo àwọn àfáà lọ́kùnrin lóbi mo kí gbogbo àwọn àfáà mi bàbá mi àgbà arẹwà adamallahu hayatakum mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátá tọ́lọ̀ ní kí ìjòkó káwa mẹ́yìn kí àìsẹ́ ní ẹ̀yìn mo kí gbogbo àwa jàmá lọ́kùnrin àti ní obìnrin pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikumussalam wa rahmatullahi wa barakatuh. àwọn èèyàn máa wò pé àyè sí kálájà àgbà kíkí alájà àgbà ń bọ̀ wá a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. tọ́pìkì tí wọ́n ní sọ̀rọ̀ lé lórí wọ́n ní ká sọ̀rọ̀ nípa pé kéyìfà tí n bá ṣe mistake tí n bẹnu roster kéyìfà nasta'iddu li manasikil hajj kéyìfà nasta'iddu li manasikil hajj àbí ká ní kéyìfà yatimmu li isti'dadu li manasikil hajj. bó ni à ń ṣe bó la ṣe prepare láti lọlé Ọlọ́run ọ̀rọ̀ hajj òun ló ní ká bára wa sọ láyé yìí gbogbo àwa tá ń lọ Mọ́kà nígbà tí mo wo mo ní àwa ìdáná èmi ò tí àti ìdébẹ̀ rí ṣùgbọ́n lọ́wọ́ wọ láyé yìí kó dákun ọmọ àràfọ́ ọdún yìí ọlọ́nkà kó kèmí náà kúnnú wọn bá ń ṣe ámì wọn gbogbo àwọn tí ń bùn yàn Mọ́kà wọn àti bùn yàn Mọ́kà o nítorí wọn àti bùn èmi ìjọ tó bá bùn mí Mẹ́kà ọ̀nà tó bùn yàn Mọ́kà àbá yìí kí ló rí yìí a'udhu billah. wọ́n ní ká sọ̀rọ̀ nípa hajj kí ni wọ́n pè ní alhajj àsìkò tá a wà yìí òun náà ni a máa gbáradì láti lọ rí Ọlọ́run à ń gbáradì pípí subhanallah walhamdulillah astaghfirullah agbọ́mọ̀ ìrẹ́lú ní kí wọ́n dá ó dá walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah. gbogbo ìjọba àṣàrù ìsìlámù kí bàbá wa lájẹ́ àgbà àlékò kwara àlékò àlàáfíà wọ́n sàbáwá sẹ́kù bàbá jù báyìí lọ àrí bàbá pẹ̀lú ọlọ́mọjọ dàrú bàbá wa lájẹ́ àgbà bàbá wa àfọ́ àgbà. onímọ̀lẹ̀ méjì alẹ́ adabi alikabali ọlọ́run májẹ́ bàbá ó sàwọ́dí ọ̀làlá ìlà ìlà ilé bàbá májẹ́ ó tó kòkò láíláíláíláí ọ̀là kàá ti ṣẹlẹ̀ ọ̀làlá ìlà ìlà ìmọ̀lẹ̀ náà jọ máa lọ bẹ́ẹ̀ májẹ́ ó tó kòkò láíláíláí àlékún agbára àlékún àlàáfíà àwọn ìdàgbà ṣe fún bàbá ọlọ́dẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ́ ìyàwó aláǹsáàlì Islam ọlọ́dẹ́ ìjẹ́rì àwọn ọmọ yìí ọlọ́pàá àwọn yìí parí lẹ́kún àwọn ọlọ́dẹ́ ìjẹ́rì àwọn ọmọ náà ọlọ́pàá bí wọ́n pamọ́ lé lọ́wọ́ ọgbà àwọn tó wà ní ọkọ ọlọ́pàá bí ọkọ dàwọ́ dàmú ọgbà àwọn tó dúdú máa fún wọn ọlọ́pàá bá wọn dàwọ́ dàmú ọgbà afẹ́ tọrọ ọ̀nà fún ọlọ́pàá sàbá sílẹ̀ fún wọn àbálọ́lọ́ òdí kí ẹ kọ́ kò ní fi bá ọmọ ẹjọ́ yìí àbálọ́lọ́ òdí pa ilé kún lára ọmọ gbogbo ayé ní ọlọ́wọ́ ní pa wọ́n lẹ́kún àbálọ́lọ́ òdí ajé ní ọmọ bàbá kí gbogbo àwọn bàbá bàbá wọn lè ṣe. bàbá lè ṣe bàbá kí gbogbo wa.
wọ́n lè ṣe púpọ̀. Bàbá kúrò wá. Bàbá kúrò wá kí bàbá wà lọ́jọ́ àgbà. Bàbá wa láti bọ́sà. Walhamdulillah, astaghfirullah, la ilaha illallah. Bàbá kí gbogbo wa wọ́n lọ́wọ́ wọ́n jáde ìlú. Bàbá kí gbogbo àwọn tí tọ́jú máa lọ́wọ́ sàjá tẹ̀lé ọ̀rọ̀ ọmọ náà. Wọ́n lọ́wọ́ sọ àwọn ọmọ wa wá lẹ́kún. Bọ́sà ọmọ wa kí iṣẹ́ ìgbàdúgbò fún wa. Ọlọ́run sì ní kí ní ọmọ jẹ́ nìkọ̀ọ̀kan wa. Wọ́n kí ló fọ ọmọ wálé wá bá wa. Gbogbo àwọn wa ní ìdàgbọ́ máa ń tòṣì ọlọ́wọ́ sàbà wa mójútó wọn. Gbogbo ọmọ ìyàwó tó ṣe dáàbò lọ́wọ́ lọ́jọ́ ṣàṣeyọrí. Ọlọ́run náà náà ṣàṣeyọrí. Àwọn tó wà ní ìrẹ́ lọ́jọ́ ṣàṣeyọrí. Àwọn oníwà ẹ̀jẹ̀ lọ́jọ́ ṣàṣeyọrí. أردت أشهرها معلومات فمن فرض فيهن العد فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى يا أولي الألباب. Akí ìwọlé bàbá wa gbà al-Khalifatul Adabi. Akí ìwọlé wọn sí ọ̀dọ̀ àwọn ọmọ wọn. Ọba mi tí ó fi wọ́n ṣẹ̀ṣọ́ fún wa. Ọba mi ẹ̀ṣọ́ yín ẹ̀ṣọ́ tọ́lọ̀ fi ṣe fún wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí. Àlàáfíà tọ́lọ̀ ní kó pé sára yín ní Ọlọ́run má jẹ́ ó di fíafíà láíláí. Oore yín kọ́lọ̀ ń túnjó mọ pọ̀ sí ni. Bí ó bá tún yàtọ̀ dáadáa ni kọ́lọ̀ ń túnjó já sí. Ẹ̀mí gígùn àtàláfíà ara téèyàn fi ń ṣẹ̀sìn pẹ́ kánrin kése àti gbígbàdúà tọ́lọ̀ ń ṣe Bọ́lájí àgbà àbí Ọlọ́run kọ́lọ̀ kó túbọ̀ mọ́ ṣe sí i. Ọlọ́run ní jó dàrú lórí yín, kò ní bàjẹ́ lẹ́yìn yín, kò wá ní bàjẹ́ láíláí. Ẹja ṣe àmín, ẹja ṣe àmín, wàlà haúlà. Àbá yìí ibi tí àwọn bàbá ibi tí wọ́n ti wá bá wa kéwú tà ń tọ̀ lọ́wọ́ torí wọ́n ní ká wá tọ̀ kéwú ni ẹni ó bá wáyé yìí ó wá tọ̀ kéwú ni kò sí tí àgbọ́rí bó bá dáyé yìí ó gbọ́ tuntun bá dọ́dọ̀ Aláàjì àgbà ó gbọ́ tuntun kìí ṣe ìwíkúwí àwọn èso sọkúsọ ń yà yín a sọtọ lọ́hún a sọtà nábì ààyè yìí ó ní àlùbáríkà tayọ pé gbogbo ẹni ó bá dé yà yín ó tún wá sóríire kóríire ni nígbà tí wọ́n sọ fún mi wọ́n ní mo bọ̀ wá mo ní wọ́n ní wá gba mọ́dàdì ni wọ́n wá stampu mi lénìí wọ́n wá stampu mi ládàbíyà lénìí ẹni ó bá wáyà yín ó wá sóríire ni kìí ṣe kéwú ló wá tọ̀ gbogbo ẹni ó bá sì sóríire tá ń wo ta lénìí tí wọ́n ga ni kò sínú wọn tí ó gbàyà yín kọjá gbogbo ẹ̀yà tó bá wù kó yá kò sínú wọn tí ó gbàyà yín kọjá bó o bá sọ̀rọ̀ yàn yín ó wàá jòkó láàyè yóò wàá fi tọrọ àìmọye ni tí ó wà tí ó sì jòkó tí ó ti wọ Ọlọ́run wọ láàyè yìí
dákun ṣàánú mi ààyè yìí lọ́lọ́run ti gbàdúrà rẹ̀ àbáyí alhajju ọlọ́run ló ṣàyè yìí bẹ́ẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ jẹ́ ń ṣàlàyé tí wọ́n pè ní hajju tí wọ́n pè ní alhajju huwa dhahabu ila baytillahi alharami alladhi bi Makkah wal masha'iri almuqaddasa لأداء أعمال مخصوصة في وقت مخصوص. أنت وين قلنا حجني؟ بابا ني حج أونا ني الذهاب إلى بيت الله الحرام. أونا نقال له اليوم. قواسي بيتي اليوم نوا تطلع مكة نلو. مكة أونا ني اليوم نوا. والمشاعر almuqaddasa àti ká débi àwọn ààyè tí Ọlọ́run ọba ti tún ayé ṣe tọ́lọ́run ọba pè láyé ààyè ẹ̀kọ́ àyọ̀wọ̀ àyàmì ká débẹ̀ ká tọrọ ń tá a fẹ́ ká sì ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Udah udah ya. Nah. Kéèyàn lọ ní Ọlọ́run bẹ́ẹ̀ ká lọ Mẹ́kà ọ̀nà ń pè ní hajj li adai a'malin makhsusa ó láwọn nǹkan tá a máa ń ṣe ní hajj o béèyàn bá lọ hajj ó láwọn nǹkan tá a máa ń ṣe ní hajj ó láwọn iṣẹ́ tá a máa ń ṣe fi waqti makhsusin àsìkò tá a sì máa ń ṣe àwọn iṣẹ́ náà ó lásìkò gẹ́gẹ́ bí ìrun tá ń kí gbogbo ẹ̀ ló lásìkò gbogbo ẹ̀ ló sì lọ́jọ́. ọ̀rọ̀ hajj ó bẹ̀rẹ̀ ní kété tá a bá ti gbààwẹ̀ Ramadan tán gẹ́gẹ́ bí gbogbo wa ti àfà tá a ṣe gbààwẹ̀ tán yìí hajju manasikil hajj ó bẹ̀rẹ̀ láti min shahri Shawwal oṣù Shawwal ló ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa wọ́n ti sanwó hajj báyìí àwọn kan ti san àwọn ẹlòmíì ó tún máa san kódà ẹni ó kọ̀ la gan-an òun ló tún san tiẹ̀ nígbà tọ́lọ́run bá kádà pé tiẹ̀ ń bẹ́ ń bẹ́ gbogbo àwa tá à ń sẹnu fẹlẹfẹlẹ iná látẹ́kìnà tún mí rahmatillahi náà ni àwọn náà já kan ibo la ti ní 10 million plus ẹni ó bá lọ hajj nísìnyí 10 million ó lé ẹ wo bí a sọ hajj dé ẹ wo bí a bára wa dé Nàìjíríà abayi inna abayi tó ẹ yà jẹ́ kí n túbi tó. Allah ni alhajju ọ̀rọ̀ hajj yìí ashhurun ma'lumat oṣù tá à ń gbà ṣe ma'lumatun ó nígbà tá à ń ṣe o faman farada fihinna alhajja gbogbo ẹni ó bá wù láti ẹ̀sìn hajj yìí ó wù ọ́ èmi bẹ́ẹ̀ ṣe é mo lágbára rẹ̀ tátí ẹ̀ lẹ́ni tí ń lọ hajj àwọn wo ní ń lọ hajj tàlẹ́ hajj lẹ̀ tọ́ fún ẹjẹ́ àṣàlàyé rẹ̀ àkọ́kọ́ ẹni tó lọ ní hajj tẹ̀ tọ́ fún òun náà ni albaligu al-aqil al-muslim ẹgbọ́ ẹni tí hajj tẹ̀ tọ́ fún al-muslimu àkọ́kọ́ nu ó gbọ́dọ̀ ní islam ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gbogbo àwọn tí wọ́n ń lọ hajj tí wọ́n ṣe mùsùlùmí àwọn náà mọ̀ pé àwọn lọ fowó ṣòfò ni wọ́n lọ mọ̀lú lọ ni wọ́n mọ̀lú lọ excursion ni wọ́n ṣe wọ́n lọ excursion ní wọ́n wo bẹ́ẹ̀ excursion ni. ẹ̀kejì òun náà ni albalig ẹni ó bàlágà tó ti tójú bọ́
tóun náà ti mọ̀ pé òun ti dọkùnrin tóun náà mọ̀ pé òun ti dobìnrin. ẹ̀kẹta òun náà ni aláàkẹ́l ìtí ń jẹ́ làákàyè nínú ẹ̀sìn ọlọ́run òbí ṣeré ọlọ́run ò pe wèrè ní hajj bí wèrè bá ní má lọ bá ka ọdún tó ń bọ̀ gbogbo aná ò ní fetí sí àmọ̀ pé ọ̀rọ̀ wèrè ni ọ̀rọ̀ wèrè lélẹ́yìí ó lọ hajj bó ló ti rówó ṣùgbọ́n ni ó bá ní làákàyè tó bá ní mo fẹ́ lọ hajj àwọn àwọn pé ó ti lówó ńlẹ̀ nù ó lówó ńlẹ̀ nù àárísìn sí tóun sọ ìtumọ̀ yìí pé làákàyè gbọ́dọ̀ bá ẹni ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣe hajj. mẹ́lẹ̀ Hamza ọlọ́kọ. ana kuma Hamza ní jáná sí Hamza ní ṣe wá sí. fàlà rọ̀bádà. jìdá àwọn kan bẹ àwọn hajj kan bẹ bẹ́yàn bá ṣe yóò dá padà akíwọlé bàbá wa àgbà oníwàsí àgbáyé adamallahu hayatakum alkhalifa akí bàbá wa àgbà aláṣẹ ọlọ́dàkùn jẹ́ àríyìn pẹ́ o ó wù wá àwọn tí mo fẹ́ dákọ̀ yìí kí n dárúkọ méjì nínú wọn kí n fi àyè lẹ̀ fáwọn tá à ń gbá báṣù tá à ń gbá rìsáàtì kí n fi mahallul bahth al-akademiyye kí n fi kalẹ̀ ẹni tí a fẹ́ fún kó tún ájì rẹ̀ ṣe tó bá ṣe òun náà ni ẹni tó bá lọ hajj lọ́mọdé tí ò tí bàlágà wọ́n gbé lọ sí mahaji òun náà ṣe déédéé àràfá ó yà fọ́tò òun náà ṣe tó bá bàlágà afẹ́ kó tún hajj rẹ̀ ṣe tó bá lówó rẹ̀ lẹ̀ alágínà masha Allah. Ẹ̀kejì òun náà ni ẹni tí ń gbé Mẹ́kà al-muwatin ẹni tó láti pé ìlú rẹ̀ ayé rẹ̀ òun náà ni Mẹ́kà wọ́n ń ṣe hajj òun náà bá wọn ṣe ipò padà wájá ó wá sẹ́rìn àjò kódà kó bàlágà ó wá travel kò nínú ìlú nì ó wá ń lọ bí ọdún 5 afẹ́ kó padà lọ sínú ìlú kó lọ tún hajj ṣe kóun náà mọ ìrìn àjò àwọn tí wọ́n wá láti ìlú wọn bó ti rí afẹ́ fún faman farada fihinna al-hajja ẹni ó bá wù kóun wá fẹ́ lọ fala rafasa Ọlọ́run ní fala rafasa àìrí ikú yìí o fala rafasa àìrí ikú yìí àìrí ikú yìí amanta máa sọ ní hajj ẹni ó bá fẹ́ lọ hajj náà kó máa practice nínú ilé kó má máa fi èpè ran àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ torí ọjọ́ iwájú ẹni tí ń ṣépè lé bó bá dé hajj náà yóò máa bu èpè làwọn Lárúbáwá ni yóò máa fi èpè jó wọn lọ ní nígbà tó bá tẹ́ bọ́lẹ̀ kà á dà fún ẹ̀yin Lárúbáwá yìí ẹ̀yẹ mi ẹ̀kúgbà yóò máa bu èpè jó wọn ní. kọ́ni tó ń lọ múra kó lọ kó ẹnu fọ aláàrọ̀ pásá kó lọ kó ẹnu dúró ń bì ìsọkúsọ ìwíkúwí ọ̀rọ̀ ẹ̀yìn kéèta tẹ̀mbẹ̀lẹ̀kún ìtọ́jú rẹ̀ ò tó ẹnu rẹ̀ ní òtò náà ni ó ba gbogbo ẹ̀ jẹ́ yóò fọ̀rọ̀ da gbogbo ẹ̀rú kó lọ mójútó bẹ̀ ó jáwọ́ gbogbo ẹnu bá fẹ́ lọ hajj àbẹ̀ wà láàfùsùkọ̀ tó lásìkò kí ni wọ́n pè ní fùsùkù mẹ́ni kó gbọ́dọ̀ ní sìná
ẹni nígbà tí mo ní tìǹà àwọn kan ní ìbẹ́dà kọ ni agbami ayé kanu àbí Masha Allah aláràfá wá débi gbàgbà nọ́mbà rẹ ni àmọ̀ sọ ọ bá délé aláràfá mi wò lẹ́tún fẹ́ ṣe lẹ́yìn èyí tẹ́ ṣe ní Mẹ́kà wà lábùsù kọ̀ ẹlẹ́kùn kódà nínú àwọn tá à ń sọ yìí ẹja tún gbé dájọ́ yìí wá ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ hajj alẹ́ sọ́tán lẹ́ni gbogbo àwọn àfọ àwa náà ni àmọ́ gbọ́ káàkiri ni ẹja tún mọ́ sọ ọmọ nínú àyè yìí nínú àwọn àyè yìí alágínà àyè yìí ó jẹ́ káwọn àwọn iléeṣẹ́ rédíò kọ́ mọ sojú kòkòrò àyè yìí lọ́sọ̀ọ̀sẹ̀ kí wọ́n máa gbé torí pé àyè yìí ó yàtọ̀ sí gbogbo àyè tí ń bẹ láyé yìí èmi ò rí irú rẹ̀ ní láyé lẹ pósítà ànáùsì ìyá yóò kọ̀ kún náà ni àmọ́ bí tí wọ́n ti kó la ilaha illallah. bó bá jáde pé ẹni ó bá kọ́kọ́ jánu àwọn rédíò nì àwọn iléeṣẹ́ ẹni ó bá kọ́kọ́ já yóò ta àfà òun ti lọ́nu kó wá bọ́lọ̀ sọ̀wọ́ nínú àwọn ọ̀rọ̀ tí ń ṣe ní láǹfààní ó yá ju àwọn ọ̀rọ̀ Pasuma tẹ́ ń play yìí tá a bá wá play táwọn tẹ́ ń gbọ́ rédíò táwọn èèyàn ń ṣàǹfààní bí eléyìí yìí tó ń gbé láyé níjọ́ Friday tí wọ́n ti polówó ẹ̀tọ́ àṣà Islam ẹ̀ pàdé wọn bẹ́ẹ̀ kí wọ́n wá play ní live ní fi sabilillah ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àríwú àyè yìí ẹ múrù rẹ̀ wá ibi ẹ bá ti kàn ẹ jẹ́ rí. ẹjẹ yan alifusu ìwà kálẹ̀ ni ẹjẹ ká jìnnà sí gbogbo ẹni tó bá láni àti lọ hajj obìnrin tí ń lọ hajj tí ọkọ rẹ̀ ò fún yàǹda àti lọ hajj ọwọ́ baálé mi hajj ni mo ti kọ́dà owó cooperative tí mo kọ́ mo bá dàárò yìí pé mo bá báwọ̀ ẹ̀mí kan sọ pé ó sì wù mí kí n lọ hajj ọ̀rẹ́ mi bá ní tó bá níbẹ̀ ní kó fún ọ bó ṣe wọ́ mi kẹ́kẹ́kẹ́kẹ́ lọ síbi tí wọ́n ti sanwó nu ó bá dòwó yẹn kalẹ̀ ẹ̀ wúrọ́ kọ́kọ́ bá gbà gbọ́ owó ò tẹ́ gbà mọ́ àbá bó ṣe dáwó òun kalẹ̀ fún mi nu nígbà tó wá sọ èmi náà wá rí i pé tọ̀ nǹkan dáadáa sí ni dáadáa lóró mi ọ̀rọ̀ ẹ̀sìn ní ìtò bó o ní ṣètò ṣe ẹja lọ ọkọ rẹ wá fárígá ó ní o má lọ bó o bá lọ Mákà lágídí ò ní hajj tó wá dà kan ní báyìí mi ìlú eléyìí ẹ ti lẹ́tàánú jù ẹ̀ ń bínú orí ìgbà tẹ́yìn òróró ní kó jọ bẹ́ẹ̀ lómi ò ti wínú ẹ̀ ń bínú orí 10 million owó bọ́wọ́ ti dùn rí nánu ẹ mọ̀ pé ìnírí ìgbà mọ́ ẹ wá ní má lọ èmi ò lu eléyìí bó o bá lọ ò ní hajj ìyẹn tó fi dájú ó ní pé gbogbo obìnrin tó bá fẹ́ lọ hajj ọ̀rọ̀ yìí kan àwọn ya wa bàbá wa àwọn màmá wa al-muallimatu arúgbó adamallahu hayatakum ọlọ́dàkùn jẹ́ kárí pẹ́ bọ́ ti wá ní Allahu akbar ọlọ́wọ́n àtàkẹ́ ni wọ́n láàrin àwọn obìnrin an-nisa'u bayna ar-rijal ẹ̀yìn fẹ́ lo àlìmọ́ríà ní ìsìnmọ́ nítorí mo fi ṣàlàyé pa mo wò pé tí bá lo mọ́ríà mo wò pé tí bá lo járíà àbí kí n lo umu kò lo tó àní kí n lo jámù fún wọn torí àwọn gangan pọ̀ an-nisa'u bayna ar-rijal wọ́n pọ̀ ọba mi ò jáde yín pẹ́ gbogbo obìnrin tó bá wà lọ láì gbàṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ ó sanwó lófò ní o olùmọ̀lú lọ dandan ni ọkọ rẹ̀ gbọ́dọ̀ mọ̀ ó sì gbọ́dọ̀ yànda ó dẹ̀ gbọ́dọ̀ yọnu sí ẹ wà á rí lóde ní ẹni tó tọ́ ìyàwó rẹ̀ lówó ọkọ ni ò lówó lọ́wọ́ yìí ìgbà ti dájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn àbí ìdájídájọ́ ọ̀tọ̀ ìyàwó lówó Mẹ́kà
ọkọ olówó Mẹ́kà láti lọ bẹ́ẹ̀ sì ni ojúṣe ọkọ ni kí wọ́n jọ lọ àwọn tí à ń sanwó fún ti yàn án wọn tó wọn fún ní bó ṣe ń gbà ṣe láàrin ara wọn ṣùgbọ́n òfin sabilillah ni ó jẹ́ nígbà tọkọ ti yàn ń dá wọ́n jó padà yé wa pé bó bá wá lọ láì sí maharami rẹ̀ ń bẹ tí maharami rẹ̀ sì yàn ń dá kó lọ hajj rẹ̀ wà sahih ó lálàáfíà torí ọkọ rẹ̀ ti yàn ń dá kó lọ èyí tó wá dájú ní kí baálé àti ìyàwó ilé kí wọ́n jọ lọ hajj tó rẹ̀ bá wà bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin náà ìwọ ọkùnrin tó ń lọ hajj tó wá dágbére fún ìyàwó rẹ̀ pé tó mo rí opportunity mo alájẹsẹ́kù kan tó ṣẹ̀sìn lọ tó mo ti wò pé ká lọ hajj ìyàwó wa ní ẹ lọ hajj àti ìjẹun àárọ̀ àti ìjẹtọ̀sán àti ìsanwó sukú ọmọ àbí gbèsè ló kún ẹpẹtẹ yìí ẹdẹ lọ hajj ẹ rò ó dáadáa o wá ní kàdá fún ọ àwọn mẹ́rin lọ lọ hajj ní èyí wọ́n fẹ́ fà mí sẹ́yìn nù. ìwọ ni wọ́n rán wá bí ò ní jẹ́ sóríire kèé ṣe ìjà má fi ìjà yanjú rẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́jú ilé rẹ̀ ná kó o tó lọ hajj tọ́jú ilé rẹ̀ ná bó o bá tọ́jú ilé rẹ̀ àdébùwà Muhammad ó ní ẹni tó jẹ́ almujahid fi sabilillah ṣe é mọ́ ẹni tí ń jagun sójú ọ̀nà tọ́lọ́n òun náà lẹni tó mójútó àwọn fámìlì rẹ̀ ó fẹ́ ṣẹ̀sìn ó mójútó àwọn fámìlì rẹ̀ gẹ́gẹ́ lẹ̀sìn àkọ́kọ́ ìtọ́jú ọkọ̀ mójútó nù èyí tí wọ́n jẹ́ ọgbọ́dọ̀ fún wọn ọwọ́ lọ hajj ẹwà ẹgbọ́ra ń yé òwò wá lọ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ wọn ń gbàwìn gàárì àwọn àtọ̀ wọn ń gbàwìn rí ìṣẹ̀lẹ̀ wá làbẹ́jà kọ́ òun náà ti ẹ̀gbádùn mi tó wà òun náà gbádùn owó kò ní ju owó gínágbó owó hajj nìkan náà lọ gbogbo èyí tó kù bára ló ṣe. àbí hajj ṣe tipátipá ọ̀rọ̀ hajj yìí ó wà nínú arkan islam khams nínú àwọn pillars of islam tá a ní tó jẹ́ márùn-ún ọ̀rọ̀ hajj wà ń bẹ kódà nígbà tó lọ́n fẹ́ yanjú rẹ̀ ó fi sọ́wọ́ ẹ̀yìn ni àbí ó fi sọ́wọ́ ẹ̀yìn ni nígbà tó tún wá ní ìtàbá tó wá kàn ó ní limanista tó hàn ilé ìsàbìlà kìí ṣe tipá làáfin lọ hajj òòrówó ọbẹ̀ tó kójọ fún ìyàwó rẹ̀ òun kówó amákàjọ ó rí pé ó mọ tó ń ṣe ẹ dákun èyí ni ká mójútó ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé tá a bá lọ hajj kéfà ni kámákámá kó nu tọ́pìkì ni bó o ni a ṣe ń pìpìẹ̀ fún hajj àkọ́kọ́ òun náà ni ikhlasu níjà àbáyé ikhlasu níjà wal amal as-salih òun náà ni kálá níyàn ipe mo fẹ́ lọ sí ẹ lọ́hùn fẹ́ lọ sin lọ́hùn ẹlòmíì ò ní mò ń lọ hajj mo fẹ́ lọ ṣe bísínẹ́sì ẹlòmíì ń lọ hajj yóò fẹ́ lọ tajà ní ó ti gbé ìbùbọ́ dání àtọ́bì ó ti gbé dání àtàwọn nǹkan míì náà tó ń tà ó ti kó gbogbo ẹ̀ dání èyí ni gbogbo ala ẹja fẹ́gbàgbé àdìsí yìí o innamal a'mal binnijat àdìsí ni ẹja fẹ́gbàgbé o àníyàn tó ní ọlọ́ni faman kanat hijratuhu ànábì wa Muhammad ó ní faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila ìgbẹ́ni ó bá lọ hajj nítorí tọ́lọ́n á gbà á nítorí pé ó ṣe nítorí tiwa ẹni ó bá wà lọ hajj nítorí nǹkan míì faman kanat hijratuhu lidunya yusibuha aw imra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi yóò dá fún àbá mi. Masha Allah. ولا فسوقا ولا جدال في الحج
wa lẹ́kọ̀ọ́ ipe bàbá lọ hajj ẹja àníyàn dáadáa ni àníyàn dáadáa ni wọ́n kọ́ wa ní kéèyàn láníyàn mùsùlùmí gbọ́dọ̀ láníyàn dáadáa sọ́mọlàkejì rẹ̀ ó gbọ́dọ̀ láníyàn dáadáa sọ́lọ́run ọba rẹ̀ gbọ́dọ̀ láníyàn gbogbo àwọn àfáwà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àníyàn wọn dáa bẹ́ẹ̀ tó yẹ àfá mi àgbà bàbá mi àgbà oníyangí bàbá mi àgbà oníyangí lẹ́kọ̀ọ́ iwájú wọn mo gbà kọjá kasáníwì mashallah má bọ̀ àbá mi àgbà oníyangí lẹ́kọ̀ọ́ alifon 1000 ni wọ́n ìgbà kọ́nù àbí àkọ́ ẹgbẹ̀rún ẹ má bínú yóò rí bẹ́ẹ̀ kó mo gbé ẹ̀kọ́ lọ bí mi sí ẹ̀kọ́ lọ bí mi sí ẹ̀kọ́ tó bí mi sí yìí Ẹ̀kọ́ island ni wọ́n bí mi sí bẹ́ẹ̀ ni lókè àárín bẹ́ẹ̀ ni island ló bí mi sí lókè àárín bàbá mi àwọn ni mọ́mú òkè àárín lẹ́nígbà ayé wọn àwọn ni mọ́mú òkè àárín àwọn náà sì ní ìmọ̀mù rọ́bà náà bàlá jẹ́ àgbà bó ló ṣe rí ní sùúrù ó sí ń bẹ́ẹ̀ kí ló wí yìí ó sájú ẹlẹ́dẹ́gbẹ̀dẹ́ ó fẹ́ pìtàn mi kìí ṣe yàyín ẹjẹ́ yorùbá dẹ́gbọ̀ Muhammad bàbá tó bí mi ni wọ́n pè ní ìmáàmù Qasim ìmáàmù òkè àárín bàbá mi nífẹ̀ẹ́ Alhaji àgbà débi wọ́n lọ gbọ́ ni wọ́n nífẹ̀ẹ́ Alhaji àgbà gan mọ̀kọ́ndòrò ni bàbá mi Sheikh Yusuf Abu Aji gẹ́gẹ́ ló kọ́ wọn kéwú wọ́n wá nífẹ̀ẹ́ Alhaji àgbà èmi máa ń tẹ̀lé bàbá mi lọ wá sí Alhaji àgbà ní Dàdí Alájá ìgbé tẹ̀wù sí ìrìjà láìlẹ́yìn ni wọ́n dá ní báyìí ìtẹ̀lé wọn débi wá sí wọn báyìí ìgbà náà lọ àwa kéré wọn àmú mi dání Dàdí Alájá tá ń wí yìí sí òkè àárín kò tó yàyín sọmọdá wọn nígbà náà lọ́hùn kò tó yàyín sọmọdá tí wọ́n bá wá mú mi lọ wọ́n wá ní wọ́n á jòkó sẹ́gbẹ̀ Alhaji àgbà báyìí wọ́n náà wá jòkó ìjọ kan àfà yìí àbá mi àgbà oníyangí ìjọ kan bẹ́ẹ̀ ni búrọ́sì ọ̀rọ̀ yìí sọ́rí láyé wàláhì làzìm wọ́n wá ní àwọn tẹ́rẹ́ ńgbà náà lọ́hùn bàbá mi wọ́n mú dọ́dà Alhaji àgbà ọwá ní sọ́mọ̀ rẹ̀ ní ọmọ mi náà ní ọwá súnmọ́ mi yàyín mo wá wà lẹ́gbẹ̀ẹ́ Alhaji àgbà báyìí wàláhì làzìm bàbá Alhaji àgbà ti fọwọ́ sí mi lórí ẹ wò bóyá wọ́n gbẹ̀yìn yín lé mi lórí ni àbá yìí kí lọ ó ní ìyàgí fárígọ́n alifon bàbá àgbà ọmọ ayára bàbá mísánà national mísánà adámọ́láwọ̀ ayatakun àbá ó tutù báyìí bí wọ́n tún kèése àbá mo sùn lọ tí wọ́n fi pariwo sí ni mo sùn náà àbáyí dúró ń bí dúró dọ̀rọ̀ àbọ̀ ní ẹgí ni láti ìgbà náà Ọlọ́run ni bàbá Alhaji àgbà ti wá ní ìwọ ìmáàmù Qasim ìwọ ni ìmáàmù rọ́bà náà mi wọ́n wá fi wọ́n jẹ ìmáàmù rọ́bà náà bẹ́ẹ̀ sì ni bàbá mi máa ń jàjẹkù Alhaji àgbà lójú ayé wọn ni bẹ́ẹ̀ ni ìtàn tí ń sọ yìí ó wà lọ́dọ̀ bàbá mi àgbà Khalifa adamallahu hayatakum nígbà tí mo lọ kí wọn ní ara níwájá torí àwọn bàbá mi ní wọ́n sọ̀rọ̀ dáadáa Alhaji àgbà tí wọ́n ṣe lára wa láwí yìí ni mo fi ń sọ yí pé bí n bá wáyà yìí sí wá product Alhaji àgbà lèmi náà
àbá yìí bá gbórí alájà àgbà wọlé. kàmáàlù mujad orin àgbélẹ̀rọ tèmi nù máa sọ fakihun máa tẹ́ mọ̀ bọ̀ fili kalami musadidu máa sọ ilimi wale hija máa bọ̀ adabu ilimi láti zomora tan báwo tún bá ń wí bẹ́ẹ̀ báwo tún bá ń wí mahawili wakana laha zijon mubaraku musi'i má bọ̀ ja tún wí lẹ́ǹkan sí má sọ̀kalẹ̀ má bọ̀ zaatu luluhi kara ma tujadidu wa fiha kara ma báwo náà kò bá kẹ́lẹ́ jágbá sí bí àbá nìkan kan mí mọ́ tó bá jásí pé ààyè yìí nìkan làlájẹ́ àgbà fi kalẹ̀ fún wa ó tó wa ó tó rire bálájẹ́ àgbò tí ẹ̀ bá nìkan mí mọ́ yàtọ̀ sí ilé kí ó yàtọ̀ sí yunifásitì pé wọ́n tiẹ̀ wá ní ààyè yìí ó tó wa ó tó rire lọ́dọ̀ Ọlọ́run torí pé gbogbo tá à ń ṣe yàn yín lillahi wa lirrasul àbá yìí ráyè tú orí yìí ọjọ́ ti lọ àbá yìí bí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wa bẹ́ẹ̀ni suyuki bẹ́ẹ̀ni sèkọ́ọ̀tì suyuku tọ́ba ní tàlàfà yín mo gbọ́ àlàfà mi tá fi ṣe fàárí illa kamal àyà bàbá alájàgbà mujaddidu mi dédé ló mujaddidu síbẹ̀ ni ní gbogbo nílọrin tipẹ́tipẹ́ lọ́jọ́ kìíní àná àléfì bá ta sálà ń kọ́ òun làwọn àgbàlagbà ń kọ́ inú àwọn tí wọ́n gbé al-huruful hijahiyya tí wọ́n gbé wọnú lọrin tí wọ́n lẹ̀ wọ́n lóko bàbá alájàgbà jẹ́ kan bẹ́ẹ̀ olódìrọ̀ fún fáwọn alẹ́ ní mujaddidu ni wọ́n ní ibo nìkan fẹ́ kọ́ yìí nìsí. wálé ọlọ́ọ̀ni alájàgbà níjọ́ kan bẹ́jẹ̀ yán ọ̀rọ̀ tí ń sọ náà ní ńlọ sọ́dọ̀ bàbá náà ni ní tí mo fi pè wọ́n ní wàlíjùlá orin mi nítumọ̀ ìjọ kan bẹ èmi àti ìyàwó mi láwọ̀ nulẹ̀ àwa láwọ̀ ó ní àgbà wàláhì làzìm nígbà tó padà wá yá ẹ̀rí mo wá sùn mo bá wà lájàgbà wàláhì làzìm ẹ̀ṣẹ́ nǹkan àbá yìí ní sùúrù mo wá alájàgbà tí mo rí wọ́n wá ní máa bọ̀ wá Hamza wàláhì wọ́n ní Hamza wá èéṣkìdí tí í ṣe rẹ̀ ìwà àtìyàwó rẹ̀ tẹ̀ ń jà mo wá ní àádọ́kùnmùlà wàláhì làdí ibi tí mo ti gbé sókè tí mo fi gbórí lọlẹ̀ tí mo gbé sókè wàláhì àlífà ni mo tú rí mo fi la ilaha illallah àbúrà wàláhì làdí ó ti tó báyìí mi mú jà na àwọn tó nígbà tí bàbá àlífà wá rí mi wọ́n wá ní káì ọmọ mi káàbọ̀ wallahi mo ṣe jìnnù
nígbà tí mo jí láàárọ̀ báyìí èmi ni mo kọ́kọ́ fà mọ́ra pé wá alájà àgbà ti parí rẹ̀ alájà àgbà ti parí rẹ̀ ẹ gbowó fún wọn. bọ́lá bá wá rí báyìí ẹlẹ́kùn gbogbo wa ọlá alájà àgbà tẹ́lò tá a mọ̀ tẹ́lò mi ò mọ̀ tó sì mọ ọkọ wọn tó sì nífẹ̀ẹ́ wọn ẹja tẹ́wọ́ àyàfi tó o bá gbà níyàn mí wáyà yín làdúrà rẹ ò ní gbà tó bá láti pé tinútinú ló nífẹ̀ẹ́ alájà àgbà tó o mọ̀ pé wàláhì èmi ti gbé bùkátà wáyà ilé mẹ́ta tí mo ti jòkó tí mo ti mọ ọlọ́run wọlé alájà àgbà ó ti bíyà á wà tó wá fi ọlá wọn ìfẹ́ alájà àgbà kò kéré hamasa wọn ò kéré lára mi àbáyé ní sùúrù mo bọ́lá bí ọ. ọ padà káwọ́ sókè. ẹ jẹ́ ní bisimilahi rahman rahim. ẹ jẹ́ ní bisimilahi rahman rahim. dàníyàn ẹyọkan bisimilahi ẹyọkan lókùn báyìí àwọn àbídé ládé ẹni tí gbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ wàláhì láti ó di ti ẹnu ó di ti ẹnu. ìjà ní bisimilahi rahman rahim káṣí àmì mẹ́ta kó hó. látọ̀dọ̀ tèmi owó àdúrà tí mo ṣe